Oh, C-Black, what it do? Ain't that this Sulato Wale? A shoe of Alaro. I go by the name Kazim Molamlekon Kudus, popularly known as C-Black the day. Ogologo, Ogotolegungo. Oh, stage name me. Yeah. When I was in secondary school, I do play ball. I shouldn't play ball now, but then I was serious. I went to Faloma High School. So, I'm the captain team. I'm a don't play from school. I was the captain of our team. So, the C stands for captain, and I'm black. So, when we were in school, when I was in SS2, we used to drum, freestyle, do some things. We have D9, we have A Black, we have B Black. That's where we're from. So, I am C Black, Captain Black. My music career started from school, secondary school. We used to drum our desk, freestyle, do many things. That was where we started our names: A Black, B Black, C Black, D9, and co. Inspiration, it depends on what happens around me and what happens to me. Nǹkan tó ń ṣẹlẹ̀ l'around, nǹkan tó ń ṣẹlẹ̀ ní everywhere, àti nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi. Lèmi máa fi àti nǹkan tí mo tún ń gbọ́, because mo like máa wo Yorùbá film. So Yorùbá film tún máa ń fún mi láwọn inspiration kankan, because most times I do Yorùbá things. Tí mi ò bá kọrin, normally when I was young, tí bá kúrò secondary school yẹn náà, shop mom sí mi mò ń lọ. Mo mọ̀ nípa business, mo bá wọn ta borun, mo bá wọn ta scarf. If it's not that, I can sell many things. I can do business, and there are many business I can do. Okay, firstly, if you are under record label, tó bá wà under record label, normally, wọ́n máa sponsor ẹ̀, wọ́n máa promo ẹ̀. And again, it depends on the record label, and it depends on you too. Tó bá wà under record label, tó bá fún ẹ ní nǹkan pé kíní kan ṣe kọ́ bá ti ṣe kọ́ báyìí fún ẹ, tó bá ti ń feel ara ẹ jù, tó ti wò pé mi mo tó báyìí mi mo jù báyìí, Ọlọ́run má jẹ́ padà jábọ́. So ó máa affect ẹlòmíì. Àwọn disadvantage tó tún wá wà ńbẹ̀, ẹlòmíì blow without record label, tó ń blow ju ẹni tó wà ní record label lọ. Ọlọ́run ló ní dédé lọ́dọ̀. Everything on God. So if you are under a record label, you are not under a record label, just keep doing it. Don't relent. Keep doing it. Never say never. Never quit. Please, I beg you. Yes, Ogologo featuring Naira Marley, King of Boys. Ogologo featuring Naira Marley, King of Boys. Kò ní lọ́kẹ̀. Ṣó ń gbọ́ Mali náírà, pounds ò ń ṣẹgbẹ́ dọ́là. Wọn kì í ná búrẹ́dì, no dey dollar. Owó èmi náà kì í lọ jẹ àmàlà Peckham. Mo padà jẹ àmàlà Peckham o. Oche, ogologo, ògo tó lé góńgó. Ogologo, ògo tó lé góńgó. Oche, ológo rainbow. Ó ṣá propro. Ogologo lyrical mafia èmi ògbó ológbò. Normally, ẹni téèyàn bá rí níwájú lèèyàn máa ń wò fi ṣe nǹkan. Látìgbà tèmi ti mọ náírà o, èmi ò rí wà burúkú tó yẹ pé ó ń try every possible best láti make everyone happy. So mo mọ̀ pé okay, jẹ́ kí èmi náà try step yìí, bóyá Ọlọ́run á fún mi ṣe. Alhamdulillah, ibi tí mo wà lánàá kọ́ ni mo wà lẹ́nu. Number 1, mo fẹ́ feature Olamide Badoo. Number 2, mo fẹ́ feature Davido. Number 3, mo fẹ́ feature Meek Mill ní Yankee. Ó ti lọ finally travailler.
So ìdí tí mo fi mọ̀ àwọn mẹ́ta ni pé the three of them are legends. They are good hearted and they are godfathers. Like wọ́n wà relevant láti ìgbà tó ti dé industry títí di sin, and they are very bigger. I feel like I'm gonna be bigger if I work with them, you get. Right now, Fẹnu Gates, ṣáàmà lọ fẹnu wọlé. O ti fẹnu dáràn o, níṣẹ́ lápá o dẹ̀ fẹ́ sún múlé. O lọ ń gbé mú ní state. Federal àwa àwọn ohun ojú Uche, but Èkó ló ní Ikó, àwọn ọmọ mi ìka wọ́n lè fẹnu mú jẹ. Uche, o ṣe Fẹnu Gates, ṣáàmà lọ fẹnu wọlé. O ti fẹnu dáràn o, níṣẹ́ lápá o dẹ̀ fẹ́ sún múlé. O lọ ń gbé mú ní state. Federal àwa àwọn ohun ojú Uche. Èkó ló ní Ikó, àwọn ọmọ mi ìka wọ́n lè fẹnu mú jẹ. Alifatia a, ba fatia ba, ta fatia ta, sa fatia sa, jim fatia ja. Ok, ẹ jẹ́ kán máa bọ̀ wá, tó bá dé ẹni kó padà wá. Ẹ ká lọ́nu yàrá, ẹ má wọ márúwá, ẹ lè gbọ́ kàrà wá. Ẹ ti ní ká má lọ wá, tá bá ti wá dé tán yìí ní kẹ́ má lọ sá. But tó bá gbé kíní dé, tó bá dé mọ́ rẹ̀ gẹ́gẹ́. Beat ni téèyàn bá ń gbọ́ beat normal náà à ń gbọ́ instrumental láì ṣe pé à ń record, so èmi máa ń write normally láti lẹ̀. I've been in this game for like 15 years ago, so mi máa ń write tí bá rí pé kò lọ máa dá padà. And normally again I used to get my inspiration from street, because street is street but we are still on street. Focus the streets and ignore the shit. Ó sì yé yín, kò sí bó ṣe lè jẹ́ celeb ṣe kẹ́ wàá sì fẹ́ lo lámbà àwọn ọmọ gbòòrò àfi tá bá fẹ́ tanra wa. Ó sì yé yín, so gbogbo inspiration yẹn lẹ́yìn téèyàn bá ti gbọ́ instrumental, mo lè jí láàárọ̀ kùtùkùtù kí n má mú kankan kí n má ṣe kankan studio, àbí máa wọ studio tèmi tí producer ti wà later màá dé máa, because máa ti write ilẹ̀kílẹ̀ gan tó mọ́, mo lè má sùn mọ́jú tí mo ti write, tí mo ti gbọ́ beat kan máa fi sáré fi write, ó yá producer wa, ó yá ṣerú beat báyìí gbàgbàgbàgbà. Let me just say, lọ́wọ́ you go say everybody don vex, so expect the best from me. Only God knows the best. Only God knows the best. Ẹ má fọ̀, ó ṣì ń lọ as a Malian. Tí bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí, first thing is corruption. Corruption everywhere. And the second thing is police brutality. Police brutality. Ó lọ fà, àìmọye ọmọ ìyá tó ti kú, kí ló dé láì ṣọdún bá kú. C-Black, what you do here? Let's get started. Watch. Let's go. Stay tuned. Ṣáà ti mọ̀.